Shehu Abubakar Usman Nodiko. Àwọn àfọwọ́n tí wọ́n bẹ ní Ghana àfààní gbogbo ẹni pa wọn létí pa mọ́ wọn mọ́lẹ̀. ẹni yá wọn sí ti yẹ mọ́ wọn mọ́ sí. ó pa ní pa wọn lè kó mọ́ ní rí nira. Shehu Abubakar Usman Nodiko. Bàbá wa ìmáàmù Yorùbá tèmi. Àlùfáà Mustapha Diko Adele o. Bàbá wa tẹ̀síìrì àgbà bàbá wa tèmi. Mustatu Siraju Girigisu. Gbogbo alásọ̀lájú èyí tó ń fẹ́ Ghana. Nadiwatu Asalatu ní Ghana. Shehu Mustapha Balewa Lamiru wọn. Ẹgbẹ́ náà Sífàtù ń bẹ ní Ghana. Shehu Daudu Mahmudu Mishana. Ẹgbẹ́ Isban Alasolatu ni. Shehu Mahmudu Hosseini Lamiru. Asarudini Alasolatu ni. Shehu Abdurrahmani Lamiru wọn. Alifatihu Koribu ní ìlú Ghana. Shehu Nurudeen Lọ́wọ́ Lamiru. Alẹ́ Isa tó bẹ̀ ní ìlú Ghana. Shehu Abdulaziz Lamiru wọn. Markasul Ulumi ní ìlú Ghana. Shehu Kamorudeen Alawiye. Shehu Abdullahi Diko. Shehu Musibahu Ọlọ́wà wọn. Ìtìyádi lil ulama bá. Accra Ghana ní gbogbo wọn mọ̀ wá. Tá ń ṣe tọ́lọ́ tí wọ́n ń ṣe tàná bí mi. Ẹni pa wọn létí pa mọ́ wọn mọ́lẹ̀. Gbogbo ẹni yẹ wọ́n sí yẹ mọ́ wọn mọ́ sí. Àwọn àfàtí bẹ ní ìlú Ghana. Àwọn àfọwọ́n tí wọ́n bẹ ní Ghana àfààní gbogbo wọn. Ẹni pa wọn létí pa mọ́ wọn mọ́lẹ̀. Ẹni yá wọn sí ti yẹ mọ́ wọn mọ́ sí. Ó pa ní pé wọn lè kó mọ́ ní rí nira. Shehu Abubakar Usman Nodiko. Bàbá wa ìmáàmù. Ẹ kú lẹ́la kónílé bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ là á kérò ọ̀nà. Bàbá wa tẹ̀síìrì àgbà. A sì bá ọba tó dá gbogbo ohun tó ń jẹ ara tó ṣe pé òun náà lọ́ba tó dẹnu lórí bùnbù. Mustatu Siraju Girigisu. Ó dá orí ẹná má forí tẹlẹ̀, ó dẹ́sẹ̀ ó ní àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ tẹ̀nà. Èyí tó fẹ́ Ghana.
jẹ orí ó tó pàṣẹ fọwọ́ kó máa rí bẹ́ẹ̀ gún ọ̀nsán ọba àláwùrà bí. ṣé Mustapha balẹ̀ wà láàrin irú wọn. ọba tó dọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ládárí hurun. ẹgbẹ́ náà sífàtù. ó dá gbogbo àwọn àlìjọ̀nú láti gbogbo ara hurun. ó dá gbogbo àwọn ẹranko lóríranran kábíyá òsè ọba jíìrín bàǹbàǹbà jíìrín amọ̀kí ọ̀hún. ẹgbẹ́ isban. ayayaya ẹ wá èdè tèmi. àkọ́kọ́ orin tẹ́ ń gbọ́ èyí olólùfẹ́ mi Taofeek Shafihin. ẹ dákun torí Ọlọ́run. orin yìí máa wọ YouTube ó máa wọ gbogbo ohun tí ń jẹ́. ẹ̀rọ táwọn èèyàn ti máa ń dánlóòdù orin. àwọn orin mi bíi mẹ́jọ kan wọlé lọ́sẹ̀ tó ń bọ̀. ọ̀kan náà lẹ́ ń gbọ́ yìí. ìlú Ghana. ẹ dákun ẹ dákun ẹ dákun. ẹ bá ti lọ sórí YouTube. Taofeek Shafihin náà ni. wà lámìrù. ọdíò máàkì mi náà Taofeek Shafihin ẹ ti ẹ̀ kọ́kọ́ gbọ́ kan nú àwọn tíráàkì náà ó yá ẹ bá ń gbọ́ ẹ bá ń gbọ́. àwọn àfọwọ́n tí wọ́n ń pè ní Ghana àfààní gbogbo wọn. ẹni pa wọn létí pa mọ́ wọn mọ́lẹ̀. ẹni yá wọn sí ti yẹ mọ́ wọn mọ́ sí. ó pa ní pọ́n wọn lè kó mọ́ nírí nira. Ṣéwù Abubakar Usmanu Diko. Bàbá wa ìmáàmù Yorùbá tèmi. Àlùfáà Mustapha Diko Adélé o. Bàbá wa tẹ̀síìrì àgbà bàbá wa tèmi. Ustazu Siraju Girigisu. Gbogbo alásọ̀lájú èyí tó fẹ́ Ghana. Nádíwátú àsàlátù ní Ghana. ṣé Mustapha balẹ̀ wà láàrin irú wọn. ẹjọ́ ẹ lọ bá ń kó tùrọ̀tùrọ̀ ẹ dáadáa lóde ẹ̀ tún gbọ̀ síwájú sí. ń bẹ ní Ghana. Ṣéwù Dáúdù Mahmudu Mishana. ẹgbẹ́ Isban alásọ̀látù ni. Ṣéwù Mahmudu Hosseini Lamido. Ansarudini alásọ̀látù ni. Ṣéwù Abdulrahmani Lamiru wọn. Alifatihu Kọ́ríbù ní ìlú Ghana. Ṣéwù Nurudeen lọ́wọ́ Lamiru. Alẹ́ Isa tún bẹ ní ìlú Ghana. Ṣéwù Abdulaziz Lamiru wọn. Markasul Ulumi ní ìlú Ghana. Ṣéwù Kamaruddin Aláwìyé. ní ọ̀kan náà àwọn tíráàkì tó fẹ́ jáde tí ó wọ gbogbo tí ń jẹ̀rọ̀ tá a ti ń dáńlódù orin nù. orin tí ó wọlé pẹ̀lú agbára Ọlọ́run ọba alátìlẹ́yìn lọ́sẹ̀ tó ń bọ̀. mo nígbàgbọ́ pé orin tó ti parí tán ni tó tẹ̀ jẹ́ 10 ọ̀tọ̀ọ̀tọ̀ tíráàkì tí ò jọra wọn. ọ̀kan náà náà lẹ́ ń gbọ́ yìí. Accra Ghana. látẹnu èmi ọmọ yín àbúrò yín ni ẹ dákun ẹ ní ṣòwò sọ́ọ̀tì o. ẹ bá ń dánlódù ẹ jó sí ẹ bá ń jó kó go viral. ìdára tó bá wù ọ́ tó bá ti ń bá pàdé lórí TikTok dákun. Muhammadu. Gbogbo ẹni yẹ wọ́n sí yẹ Muhammad sí. Àwọn àfàtí bẹ ní ìlú Ghana. ayayaya ẹ wá èdè tèní. mo
kọ́kọ́ fi àkọ́nú àwọn orin mi mo ṣe kí ni mo kọ́kọ́ gbé jáde kí n tó mú mi wá. ó pọ̀ ńlẹ̀ bí iye pẹ̀. àlùbáríkà là ń tọrọ wọlé ìyá alálùbáríkà tẹ̀ ń wò mí. ló fọ àlùbáríkà ṣíṣe mi àti ẹ̀. aláṣeyè ni alákàn máa ń ṣe po tiẹ̀. àjọṣe tiwa láṣeyè ni. ó pa ní pọ́n wọlé kó máa ní rí ìnira. ṣé wà Abubakar Usman Diko. bàbá wa ìmáàmù Yorùbá tèyí. Àlùfáà Mustapha Diko Adélé o. ẹwà èdè tèmi tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí. bàbá wa Tẹ̀síríyà. ìtàn kan ni mo fẹ́ mú wá láti ìlú Nàìjíríà. mo fẹ́ sọ̀tàn àlùjọ̀nù kan tí wọ́n ń pè ní Olúgbòǹgágà. ṣùgbọ́n Olúgbòǹgágà tí mo fẹ́ sọ̀tàn nípa rẹ̀. Olúgbòǹgágà yìí àǹjọ̀nù kan ni tí máa ń bá ọmọ kékeré àtàgbàlagbà ṣeré. àwọn àǹjọ̀nù mẹ́ta kan àbí méjì mo lè dárúkọ ẹ̀ lórí ètò yìí. léè tó ṣe yí pé gbogbo wa a tiẹ̀ mọ̀ dáadáa tí n bá dárúkọ ẹ̀. báyìí tí mo fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀ lẹ́yìn ni Olúgbòǹgágà. Mọ́dúnmí ṣáná. àǹjọ̀nù ẹlẹ́ẹ̀kejì. òun náà ni àǹjọ̀nù àìdán. látúni. àǹjọ̀nù àìdán àti àǹjọ̀nù Olúgbòǹgágà. Ṣéhù Mahmudu Hussein. àti àǹjọ̀nù inú ọ̀gẹ̀dẹ̀. àǹjọ̀nù inú ọ̀gẹ̀dẹ̀ burú pọ̀ díẹ̀. Àlásọ látúni. torí ẹ̀ ló fi ní àwọn àgbà àtàwọn àkókò tá a gbọ́dọ̀ máa lọ sínú ọ̀gẹ̀dẹ̀. Amani. tó bá ti jẹ́ pé àwọn ọ̀gẹ̀dẹ̀ alágbo ni. tó ti mọ àwọn ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n ń pè ní alágbo wọ́n á ní agbo ọ̀gẹ̀dẹ̀. wọ́n wá rí àǹjọ̀nù inú ọ̀gẹ̀dẹ̀ àti Olúgbòǹgágà àtàǹjọ̀nù àìdán. mẹ́ta tí mo fẹ́ sọ̀rọ̀ ń pa rẹ̀ náà. Alẹ́ ìtàn tí mo fẹ́ sọ fún ọ yìí ìtàn tó sojú mi ni o. àwa gbóko díẹ̀. Ṣéhù Abdulaziz. tó bá gbọ́pọ̀ máa pẹ́ lóko. àwa gbóko díẹ̀. àáfàá tó dẹ̀ kọ́ wa ń kéwú ó kọ́ wa ní orúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ewé. wá dẹ̀ máa ń ṣe ìdánwò tí wọ́n ń pè ní wọ́n máa ṣe ìdánwò fún wa tá a bá ń lọ sóko. léè tó ṣe pé ṣàṣà ló kọ gítà mà ṣàṣà ló kọ ewé tá a mọ̀. bá a ti lò ó bá a ṣe fi yí nǹkan padà kò sí ìta àfa wa ò kọ́ wa. Ọlọ́wà o. ó dàbí gíbájákọ tó jábọ̀ wọ́n sọ fún wa. Ìjìyà. oṣù àtọjọ́ ọ̀sẹ̀ wọ́n sọ àwọn àṣẹ tí ń bẹ nú ẹ̀. sometime nígbà míì tá a bá ń bọ̀ lóko. Ọmọ wa. àwọn àǹjọ̀nú a máa kọjá lọ àáfàá wo sọ fún wa wípé àǹjọ̀nú báyìí ló ń kọjá lọ́wọ́lọ́wọ́ báyìí. nítorí pé tó bá ti ń kọjá a máa ń gbóòórùn rẹ̀. Ẹni. sometime nígbà míì tá a bá pẹ́ lóko. tó bá ti ń jọmọ́ bí àṣálẹ́ bí aago méje alẹ́ ká tó wọnú abúlé. Wọ́n sì yẹ mu. a máa gbọ́ pokán. táwọn ọ̀rọ̀ tá ń pè láǹjọ̀nú inú igbó tí wọ́n ń gúnyán lọ́wọ́. Ìlú Ghana. àáfàá wo sọ wípé àǹjọ̀nú ló ń gúnyán yẹn o. èyí tí mo wá fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lénìí. Àwọn àfọwọ́n. àǹjọ̀nú tí wọ́n ń pè ní Olúgbòǹgágà ni mo fẹ́ sọ̀rọ̀ lé. àǹjọ̀nú ìṣẹ̀lẹ̀ sí àdúgbò kan Ọ̀ṣun ni ṣùgbọ́n ní sọ àdúgbò tó ṣẹlẹ̀ sí. ìgbà báwo lèmi ṣe wá mọ ìtàn àǹjọ̀nú Olúgbòǹgágà. Tìyẹ́ mu. báwo ni mo ṣe mọ àǹjọ̀nú tí wọ́n ń pè ní àìdán. àwọn kan máa pe àǹjọ̀nú wọn á pè ní ọ̀rọ̀. Wọ́n ní rí ìnira. àwọn kan dẹ̀ pé ọ̀rọ̀ wọn á pè ní iwin. ṣùgbọ́n ìran tó jẹ́ gbogbo wọn náà ni ìran àlùjọ̀nú. Ọ̀nà Diko. ẹ wá rí àwọn iwin àti ọ̀rọ̀ wọ́n yàtọ̀ síra wọn díẹ̀díẹ̀. Àtẹ̀yìn. àgbà kò sẹ́yìn tí ò burú nu gbogbo wọn. ọ̀rọ̀ inú igi a máa báwọn èèyàn ṣeré. Fa Mustapha. iwin náà máa báyàn ṣeré ṣùgbọ́n burú jọ̀rọ̀ lọ. àǹjọ̀nú ló burú jù tó jẹ́ bàbá wọn. Bàbá wọ́n ṣe porúkọ táwọn ń jẹ́ gangan ní àlùjọ̀nú. Mùtátù Síràjù Gírígísù. lórí ètò ẹwà èdè tèmi. ẹ dákun o. Gbogbo alá. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ dákun gbogbo ń tẹ́ ẹ bá ti dáwọ́ lé ní ó máa yọrí sí rere. àwọn orin mi
tí ò tí ì wo orí gbogbo ohun tí ń jẹ́ íńtánẹ́ẹ̀tì pọ̀. Gbogbo pẹ̀lú agbára Ọlọ́run àti àtìlẹ́yìn ànábì. Abalẹ̀ wà láàrin irú. Díẹ̀ nú àwọn orin mi fídíò àti ọ́díò ló ti wà lórí íńtánẹ́ẹ̀tì. Gbogbo pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba tó ń ṣílẹ̀kùn ọjọ́ ọba tó ń tì í. Ọba tó lásìkò ọba tó ní gbogbo kúta fi gbogbo lé lọ́wọ́. Ṣéwù Dáúdù. Yóò jẹ́ aláṣeyọrí. Ìṣáná. Ẹ máa rí gbogbo orin mi láti ọ̀sẹ̀ tó ń bọ̀. Àtẹ̀yí tí ó ṣẹ̀ṣẹ̀ jáde. Alásọ̀lá. Àwọn eléyìí ti jáde o ṣùgbọ́n àti ìgbé sórí íńtánẹ́ẹ̀tì ni. Eléyìí ò tí ì wọ Nàìjíríà rárá, ìlú Ghana ló wà. Ẹ ti gbọ́nú àwọn kankan tí mo ti lò. Eléyìí kò tí ì wọ orí íńtánẹ́ẹ̀tì. Gbogbo ẹ̀yin tẹ́ wá máa ń forin àwọn olórin dára. Ara eré ẹyẹ bá ń fi tèmi náà dára o. Ẹ fẹ́ gbọ́ omi. Eléyìí mo fẹ́ jù jáde. Pátí ń kọrí ibù. Ìgbàlè yìí tẹ̀ ń gbọ́ ìgbàlè ẹ̀dẹ̀ ti gbọ́ rí. Aláfẹ́ sọ̀rọ̀ nípa àǹjọ̀nú tó ń pè ní olúgbòǹgágà. Báwo la ṣe máa ń dá àlùjọ̀nú olúgbòǹgágà mọ̀? Sọ́tún bẹ̀ ní ìlú. Báwo la ṣe máa ń dá àlùjọ̀nú àìdán mọ̀? Báwo la ṣe ń dá àlùjọ̀nú inú ọ̀rọ̀ tó jẹ́ àǹjọ̀nú inú ọ̀gẹ̀dẹ̀ mọ̀? Bọ́gẹ̀dẹ̀ bá gbàbọ̀dẹ̀, báwo la ṣe mọ̀ pé ọ̀gẹ̀dẹ̀ yìí gbàbọ̀dẹ̀? Lúlú mi ní ìlú Ghana. Ẹ rí gbogbo ohun tí bá ń jẹ́ agbo ọ̀gẹ̀dẹ̀ ló ṣòro rìn ní òru. Lódì nìyẹn alẹ́. Gbogbo ohun tó bá ń jẹ́ agbo ọ̀gẹ̀dẹ̀ ló ṣòro wọ̀ lọ́sàn-án. Gbogbo ohun tó jẹ́ agbo ọ̀gẹ̀dẹ̀ ló ṣòro wọ̀ nítorí pé ààyè kan ní ìlú kan ní fáwọn ẹ̀dá kan. Ṣé o mú sí báwọn ọlọ́wà wọn? Ìjìyà. Mo fẹ́ sọ ìtàn tẹ́ ẹni tí mo fẹ́ sọ tí mo dárúkọ olúgbòǹgágà yìí. Odidi ìtàn ìlú kan ni o. Rájà náà ni. Ṣùgbọ́n ìtàn ìlú náà. À ń kọjá lọ lọ́jọ́ kan pẹ̀lú àáfàá wa. Tá ń ṣe tán. Òjò wá sú. Wọ́n ń pe igbó kan ní igbó àgàlà. Tá a bá kọjá inú igbó àgàlà tán. Ipa wọn lè. A kan igbó dúdú. Igbó dúdú tá a wà tá à ń sọ yìí. Òun ló wà lẹ́gbẹ̀ẹ́ Ọ̀ṣun. Gbogbo ènìyàn. Ẹ wá rí igbó dúdú àti igbó àgàlà. Ó fẹ̀gbẹ́ ti Ìjẹ̀bú Igbó ni o. Ìtàn tí mò ń sọ yìí, àwọn tó bá mọ Ìjẹ̀bú Igbó dáadáa, wọ́n mọ̀ yìí pé ibẹ̀ ni Yorùbá tún ní igbó dúdú sí. Táwọn ẹranko bíi kìnìún, àwọn bíi erin, àwọn bíi ẹfọ̀n sì wà ń bẹ̀dẹ̀ ní eléyìí. Àwọn ẹ̀kìrì, àwọn ẹtu, àwọn ọ̀yà, ẹtu òbèjì, ẹlẹ́sẹ̀ osùn, akọpélé. Èsúró àǹjọ̀nú ẹran ń bẹ ń bẹ. Ibẹ̀ náà ni mo ti fẹ́ sọ̀rọ̀ nípa ìtàn igi ńlá kan tó ṣe yí pé ẹ̀ẹ̀kan ní igi yìí máa ń kó ewé rẹ̀ lọ sínú òkun, ewé rẹ̀ ò gbọ́dọ̀ kanlẹ̀. Nínú igbó ńlá yìí náà ló wà. Ṣé wà bú bá? Mo wá fẹ́ sọ̀tàn olúgbòǹgágà nínú ìtàn ìlú náà. Ẹ gbọ́ báwo la ṣe dá olúgbòǹgágà mọ̀ gan-an? Báwo la ṣe dá àlùjọ̀nù àìdán mọ̀? Àlùfáà mọ̀. Ọjọ́ kan la máa ń kọjá lọ́nú oko. Òjò wá sú bá wa lóko débi pé àfún àwọn òfin àwọnú igbó àgàlà. Bàbá àdìní. Àtọ́rí igbó àgàlà ibẹ̀ ni àwọn ìjọba ṣe igi tí wọ́n ń pè ní tíìkì tí wọ́n fi ń ṣe òpó náà sí. Gírígísù. Bẹ́ẹ̀ dẹ̀ ni bójò bá ti ń rọ̀ àwọn igi yìí a máa wó a máa ṣẹ́ lókè. Wọ́n wá. Àfà wa ní. Ìtúnfẹ́. Ẹ̀yin ọmọ kéwò. A ní o àfà. A ní tì lọ lé báyìí torí atẹ́gùn tó ń fẹ́ yìí. Sàlátù ni. Àwọn igi àgàlà a máa wó dínà a dẹ̀ máa ṣẹ́. Ẹ má jẹ́ akọjá nù ẹ̀ torí ká tó rìn ká tó dèlù tá ń lọ. A lò bí wákàtí kan nù gbọ́ àgàlà. Ká tó dé ìlú tá ń lọ. Fẹ́tù ń bẹ ní ìdá. Bẹ́ẹ̀ tó ṣe yí pé tátẹ́gùn bá dẹ̀ ń fẹ́ lọ́wọ́. Igi máa ń wó lójú ọ̀nà dáadáa. Àwọn èèyàn tó bá mọ tí ń jẹ́ igbó àgàlà wọn á ti mọ nǹkan tí mò ń sọ. Gbogbo ẹ̀dá tó bá bá igi tí wọ́n ń pè ní tíìkì yóò ti mọ tí mò ń sọ. Ọ̀nà Alásọ̀látù ni. Àṣà ilẹ̀ Yorùbá la fẹ́ sọ, a fẹ́ sọ ìtàn àtàṣà ilẹ̀ Yorùbá lẹ́nìí. Kò sẹ́ni. Lórí ètò ẹwà èdè. Ẹ̀yin tí ẹ fẹ́ polówó ọjà ẹ̀kọ́ wá sórí nọ́mbà +23326087860. Ní Alásọ̀látù ni. Wá sórí nọ́mbà +23326087860. Ṣé wà? Àbí kẹ́kọ̀ọ́ wá sórí nọ́mbà +23350193273. Àlùfáà tí ó kọrí ibù ní ìlú Ghana. Ṣé wù ní? Ayayaya. Láàmì. Lórí ìkànnì Káyá TV Káyá rédíò náà
lẹ̀ tí ń gbà wá náà kọ́ nítorí pé ọlá baba ní mọ́mọ́ yan ọlá àbàtà tẹ̀rí náà ní mọ́dọ̀ sàn. Lugana. Ọlọ́run ní romi.